Audio Jungle. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Naam, èní ló péjọ mẹ́ta dákò tí a ti ju challenge yìí síta fún àwọn ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́. Àmọ́ ṣe wá láàánú pé wọn ò lè jáde, kò lè bóde, Dẹ̀dẹ̀wúrẹ́ tilẹ̀kùn mọ́rí, kò lè bóde. Ibi tá a lo ayé dé ńlẹ̀ Yorùbá yìí, ìwà fáà tó o bá ti lè bá wa kì í ṣe dandan kó pẹ́ lálìsọ́nà kó kàn wá. Orúkọ kọ́ la fẹ́ jẹ. Àníṣe mùsùlùmí ni ẹ́, ní tó bá fẹ́ sọ fún ọ gbọ́dọ̀ jáde ní Quran àti Hadith. O gbọ́dọ̀ fi orí tiẹ̀ tó ti dógùn tó ti dípẹ̀ta, o gbọ́dọ̀ bá àbí sọ̀rọ̀ ẹ̀sìn. Aju challenge síta wípé ẹ bá mọ̀ pé n tá àfa yín sọ ó ní ó náà rè. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Kí n tó wọnú ọ̀rọ̀ mi, mo challenge gbogbo ẹ̀yin ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ pátápátá. Tó bá gbà yí pé Dẹ̀dẹ̀wúrẹ́ ọ̀gá yín yẹn ó tó ní tẹ́ ń pè é. Àfa gbogbo ayé ni onímọ̀ ju everybody lọ kíní kan, mo fẹ́ kó o jáde síta. Àfa wa Yelmai hafizahullah wa ra'ah, so wọ́n ti gba challenge àbàbọ̀ onílárúbáwá so yẹn, wọ́n ti gbà debate ó wáyé lórí yẹn. Àmọ́ ẹ tún jáde fún debate eléyìí náà pé nǹkan ẹyọ kan rèé tá àfa yín fi jẹ́ onímímọ̀ ju tẹgbẹ́ tiẹ̀ lọ, àbí ìmọ̀ ẹyọ kan rèé tó tú tí kì í ṣagídí àti òdo ló fi tú, àbí masala tó yanjú rí pẹ̀lú mọ̀. Ẹ jáde wọ ẹja ṣe debate lórí ẹ̀, èmi ni mò ń ta yín láyà báyìí. Naam, alhamdulillah, everybody ti mọ̀ báyìí nílẹ̀ Yorùbá níbi tí ilẹ̀ mọ́ dé yìí pé ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ ọ́fà ju ariwo lọ àti ìmọ̀ promote ìbàjẹ́ àti òdo láwùjọ wa. Kì í dẹ̀ ṣe ní kì í ṣàná dẹ̀ ti máa dá jánu lọ́dọ̀ yín. Bó ṣe ti pé aju challenge yẹn síta nìkan náà àwọn ọmọ ẹ̀yà kọ́mẹ́ntì wọn náà nìyẹn. Ó ní àwọn Dẹ̀dẹ̀wúrẹ́ wọ́n ń bọ̀ nísìnyí, ẹ máa mọ̀ wọ́n ní comment section pẹ̀lú pé àtẹ̀bú gbogbo nǹkan lọ́bùn yín ò ní bíi tòórùn kọ́. Kullu ina'in bima fihi yandah. Oníkálukú pẹ̀lú tó bá fẹ́ ọ̀fà náà. Kí n sọ àṣírí àwọn Dẹ̀dẹ̀wúrẹ́ fún yín, ní tán máa ń láìkì ní pé kẹjọ máa gbárọ̀ kọ́ máa ṣe fídíò, kẹ́ẹ̀ náà máa ṣe fídíò. Wọ́n ń fìyẹn máa buy time ni. Wọ́n máa ń fìyẹn buy time òun ni. Wọ́n dẹ̀ láyà láti sáré attack, àmọ́ irọ́ lásán ni. Ẹṣin inú ìwé ni wọ́n lè bóyá jẹ́. Àwọn lábá máa sọ pé asma'u ja'ja'atan wala ara tihnan. Bí ìgbà ẹ̀rọ ọlọ́gì lásán ẹ̀kan gbọ́ ó yá kí ló wà lẹ́nu ẹ̀, kí ló fẹ́ tú jáde, kò sí. Ẹran ti máa ń fàlùtí. Ó kàn ń ṣe live lọ́jọ́ yẹn náà ní ṣàjánu àrùn rírun kíní kan bẹ́ẹ̀ ló ń drag mi bẹ́ẹ̀ kí mi jáde wá níbo. Ọlọ́run kàn ní í ṣe déédéé bí tó ti ń ṣe live yẹn, mi mọ́ tọ́lọ́run mọ̀ fẹ́ fàyọ̀njọ́ náà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tó ń ṣe live yẹn lọ mo dẹ̀ lọ inbox ẹ̀ pé ó ní á jáde fún debate lórí ọ̀rọ̀ mùdírù yìí, ó yá mo ti gbà jáde níjọ́ wo ló fẹ́. Ó jẹ́ pé pẹ́ nígbà tó parí live yẹn tó kó tó reply message òun ready kíní ó fi WhatsApp náà bẹ̀ẹ́ lẹ̀ àjọ sọ̀rọ̀ ká ṣe debate lórí ta ló wà nínú kòtò pẹ̀lú ànábì àti ká tún wo ọ̀rọ̀ mùdírù míì àṣùbà kọ́tàlá tí kọ́tàlá káwò àdẹ̀jọ́ ṣe ìtìfáàk. Kódà àwọn ló tún suggest ká ṣe flyer tẹ́ ń rí, ó send fọ́tò ẹ̀, ó dàárọ̀ ọjọ́ debate àpè ó bá di pé àwọn èèyàn ní kò mọ̀ ṣe debate yẹn, ṣebí wọ́n ló ti debate síta náà ẹ̀ máa wọn ní sọ́nà àwàdálẹ̀ pé the same thing eléyìí náà kíní kan Suleiman Ibrahim ìyẹn tiẹ̀ máa ń bóyá olóhùn ní masters àbò ń ṣe PhD lọ́wọ́ ń tiẹ̀. Àwọn téèyàn bá ti tẹ̀lé Dẹ̀dẹ̀wúrẹ́ inú gbọ́dọ̀ bú dẹ́yìn kò sọ̀rọ̀. Ó náà ṣàjánu jọ náà bẹ́ẹ̀ ló ń ọ̀rọ̀ tí mo sọ wáàsí tí mo ṣe ló ń analyse wọn ní mùdírù ṣe kíní kan, mo dẹ̀ ya inbox ẹ̀ pé játáyé yanjú ẹ̀, ìmọ̀ tí mùdírù sọ yẹn dà jájọ ṣe. Àjọ̀dọ̀ afẹ́ ṣe debate àgbúrò tiẹ̀ náà mọ́ dàárọ̀ ẹ̀. Ó tún nìkan náà wọ́n ti ń lọ bí 3-4 báyẹn, ẹ ti jọ mújọ debate yẹn wọ́n kàn parẹ́ máa yé lára náà ni. Ẹ wà máa wá sọ online, ẹ máa play mind game fáwọn èèyàn. Dẹ̀dẹ̀wúrẹ́ àfa gbogbo ayé lórí kí ló jà fa sí. Ṣèbùn lẹ̀ lè gbà yìí. Èyí kékeré inú yín bóyá alárúbáwá tí yẹn ṣe ń kọ́ ní gbé inú ni, àbí torí pé ó sì wà ń jámíà lọ́wọ́ nínú ẹ̀ fi bóyá ó rò bóyá òun ti I don't know tọ́lé àbí kí ni ẹ náà pé rẹ̀. Ó challenge àwọn èèyàn fún debate.
bọ́n ṣe ń gba debate yẹn ó ti ṣe fídíò kò ṣe fídíò rárá lórí pé ọ̀rọ̀ debate pẹ̀lú wọn àti àfa Yelma ó ti fídíò àti lé ń bi 3 4 ó kọ́ ṣáà jáde pòròpò náà ni ó fẹ́ ṣe debate ẹ̀kan mọ̀ mutira kankan dání tí kọ́kọ́ mọ̀ rántí náà ń pè debate ni àkàmọ̀ mutira dání báwo ni wọ́n ṣe fẹ́ wà convinced pẹ̀lú àwọn ìrí tó bá mú fún ẹ pé dẹ̀dẹ̀ wùrẹ́ yín ò mọ̀ kankan olódò òṣì ni àbúrò bẹ́ẹ̀ ẹ̀kan láwọn ẹjọ́ kí ló ń gbé yín ṣé lárúbáwá wá jẹ́ ìmọ̀ ni àbí kò sí lárúbáwá tó jẹ́ kèfèrí kò sí lárúbáwá orientalist kò sí lárúbáwá christian akétẹ̀ kí n ronú kẹ́ tó sọ̀rọ̀ náà ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ṣe wẹ̀ wá ní mútìrà kẹ́kẹ́ dání so ìmútìrà dání yẹn ó ti sọ ẹni yẹn dolódò àbá ìmútìrà dání ó sọ ọdún ní mímọ́ káàkiri ọmọ sálábà lọ gbúrú láì ní mòdù níbo náà ti ń ṣerú ẹ̀ nígbà tó tún yá ó tún ní kó lọ kí àfa lọ mújọ tó bá wù wọ́n kàn láyà kankan àsáré àtàkì ni kò sí nǹkan kan lẹ̀ àfa àtúmújọ òtún ní òtẹ́ lọ́rùn kan tún mú yàwó mọ̀kànmísì wọ́n tún láwọn mú yàwó mọ̀kànmísì ó yà tọ́bíkì olábẹ́ sọ̀rọ̀ lé ìsọkúsọ mùdírù mọ́ríkàs ó tún jáde ó tún sọ kàn mí ẹ fẹ́ review ẹ wò náà nìyẹn post ẹ̀ tí mo rí gbẹ̀yìn láàárọ̀ eléyìí nìyẹn ẹ fẹ́ review àwọn ahadith inú kútùbù síta tí mùdírù dọ̀ àfà rẹ̀ ta ni mùdírù ẹni tí ò rádìí ìsìká ẹjọ́ ó dọ̀ àfà rẹ̀ àlàyé asas ìmọ̀ tó fi dọ̀ àfà ẹ̀dà ìmọ̀ yẹn dà ẹjẹ́ mọ̀ àṣùbà àdì mẹ́rin ṣóun ló fẹ́ wá explain fún wa ní àbí ti kọ́tàlà tó fi òdo tú ló fẹ́ sọ fún wa ní àbí ti ìtazara jàmádà ní jẹ́bẹ̀ òun ló fẹ́ tú fún wa ní àbí rọ̀ àwùṣe ìhánì tó sọ nísọkúsọ àbí tí èjì àwọn Aisha ní àdìsí yẹn ló fẹ́ sọ fún wa pé àfáàyín fi mọ̀ yẹn jú ẹ̀ ṣe ní tìjú báyìí nígbà ó tún yá òun yìí kan náà ni o lórí dìbẹ́ẹ̀tì tí ó tún ní káfà mọ́ mu mọ́dúrétọ̀ wa òun náà ní mọ́dúrétọ̀ wa àwọn wà lọ gbé àwọn lè lọ gbé Haúsá mọ́ tí ó mọ́ jákùjákùtà fàyín sọ gbogbo jákùjákùtà fàyín sọ yẹn ẹ̀fà Haúsá kọ́ ẹ sẹ́ńdì ẹ̀ sílẹ̀ Haúsá wò tí ó bá nítumọ̀ kó tí ẹ̀ nítumọ̀ ń bẹ̀ náà tẹ́lẹ̀ torí lókà náà ni lókà inú géètì wọn bẹ̀ yẹn náà ni kó ti yà mọ́ gbó síbẹ̀ ayẹ̀ ní tìjú rárá ni a fẹ́ ṣe dìbẹ́ẹ̀tì ńlẹ̀ Yorùbá fẹ́ntà wa mọ̀ dáadáa pé kòkòròdó àwa fẹ́ sọ àwọn aburú tó ń sọ ká sọ̀rọ̀ lórí ẹ̀ kẹ́yìn wá dìfẹ́ndì ẹ̀ wallahi igo explain tire ni wọ́n ní ẹsẹ̀ nídìí ẹnìkan tó ní PhD lórí kíni ó gbọ́n tá a fà yín sọ ni ok gbọ́n tá a fà yín sọ. You can have a master's degree and still be an idiot. Pẹ̀lú capital. Bẹ́ẹ̀ni. Idiot tó tún tẹnu mọ́ pẹ̀lú capital letter. Bẹ́ẹ̀ni. láti mọ̀ dá sí tí. Torí nǹkan tó bá yẹ kó mọ̀ tó o bá mọ̀ idiot ni ẹ. Sáré fi ẹsẹ̀ rí ni. So kí ni PhD ẹja ó dá ní í ṣe pẹ̀lú ẹbẹ̀ ṣe debate ẹ wà lọ gba Haúsá mọ gbogbo tó ń sọ láburú níbo tún yá ó tún ní kápò ń wá fídíò wọ́n ni wá lọ wá fídíò bí táfẹ́ ti sọ̀sọ́kùsọ̀ kó lè mọ tó tẹ́rí sí eléyìí no going back wọ́n ti gba debate yẹn lọ́wọ́ yín ẹ wá gba eléyìí náà tèmi náà sọ yìí ẹ gbà ẹ jáde síta ìmọ̀ ẹyọ kan sẹ́ tá a fa yín ní jẹgbẹ́ lọ àbí nǹkan tó sọ kan tá a gbọ́ rí rárá àbí mọ́sálà kan tó fi mọ̀ yanjú ẹ jáde àmọ́ kò gbọ́dọ̀ ṣe wá lẹ́yìn mọ́ bó ṣe di pé a ju challenge yẹn síta ìjọ mẹ́ta going to 72 hours báyìí wọ́n jáde síta pé ni wọ́n bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ẹ máa wò lẹ́yọ kọ̀ọ̀kan òun náà lẹ ti rí lójú screen yẹn ẹ jáde síta ẹ̀yin wá ń ṣépè ẹ ń bèè bú ẹ ń béèrè pé ta ni bàbá ẹnìkan wọ́n tó ń béèrè pé ta ni bàbá ẹnìkan ta ni bàbá àti ẹ̀ enough is enough ilẹ̀ ti mọ́ ẹ olórí búlò akínníkan ní ẹ olódo ní ẹ olódo báwo àwájọ mùdírù dẹ̀dẹ̀wò rẹ ni tí ẹ jáde náà ìwọ tí ẹ gba challenge yẹn gbà láti wá jáde síta àmọ́ kò gbọdọ̀ ṣe wá lè mọ̀ intẹ́ ní náà nìyẹn ẹ wo nǹkan bó ọ ti ń display ẹ máa wò ó èmi àti ẹ sọ pé sódà ẹ wá ń pe mùsùlùmí ń dẹ̀dẹ̀wò rẹ wà látà náà bá zúbìlì alcohol ibo ni wọ́n wà nígbà tí dẹ̀dẹ̀wò rẹ ń pe sàbí ànábì lórúkọ tí ò ṣe lẹ́yìn alábòsí gbogbo yìí ẹ̀yin kó máa sọ pé is this Islam okay where were you when he was speaking gibberish àbí níbo lẹ wà ẹ̀sìn láyé gbà yẹn àfi pé wàhálà ìdánkanrú yìí náà ni kí ló ṣe yín ilẹ̀ ti mọ̀ ẹ kú ń bẹ́ẹ̀ odò òfò yìí ẹ kú kú ńlẹ̀ Yorùbá kẹ mọ tẹ̀ ń ṣe ẹ kó kú àfẹ́ onítọ̀ ẹ tẹ́ni yín sókè ilé
ó nìyẹn ẹ ṣáà mọ ẹ mọ fi kọ́mẹ̀ntì wọn panu lọ náà o àmọ́ gbogbo tó bá wù kẹ́ ẹ dá lára àwọn ò ní jẹ́ kí yẹn ó stop wa láti máa tú àṣírí òdo Dẹ̀dẹ̀wúrẹ́ yín àti ìmọ̀ pé ń ka yín lára báyẹn wọ́n ọ̀rọ̀ ìtorí ẹ̀mí mo fi wá pé ìyẹn challenge yẹn mo kọ́kọ́ tì síwájú kẹ́ ẹ má bàa lẹ́ skills nígbà gbogbo owó tó bá jẹ́ Dẹ̀dẹ̀wúrẹ́ jáde ẹ kàn má jò dé ìbú ìbalẹ̀ jẹ́ máa ṣe bí tọ́ọ̀gì máa ṣe bí amúgbó lẹ́ẹ̀máa fi defend olódò abẹ̀sìnjẹ́ yìí ẹ kó mọ̀ jáde sórí wọ́n tọ́lé àtìyẹn ló going back o wọ́n ti bọ́ sínú ata yẹn already wọ́n dààmú káàkiri báyẹn wọ́n jáde ṣe fídíò lójoojúmọ́ wọ́n try láti buy time wọ́n yí ẹ̀gínà òbájọ́ sátidé oníkéèyàn mú ẹni ọjọ́ ẹ má rò bóyin gbogbo yẹn lólódò bíi tiyín ìwọ yìí àfihàn ṣe scapegoat ìwọ náà ò ní sálọ ó ti bí ẹ̀yin mẹ́ta dẹ̀ ti sálọ báyìí mọ́fà lùtí a ṣe pósítà tán a ṣe gbogbo ẹ̀ ó díjọ́ dìbẹ́ẹ̀tì ó ní wọ́n ní kó wọ́n má ṣe dìbẹ́ẹ̀tì àwọn wo ni nígbà tẹ́ ẹ mọ̀ pẹ́sìn ẹgbẹ́ wa ṣe ẹ̀bájú jáde wá kó dójú ti Dẹ̀dẹ̀wúrẹ́ ọ̀gá yín náà you go explain tire níbi tí ilẹ̀ mọ́dé ẹ̀rùbẹ́ lè máa lu jìbìtì kí ó kẹ́ ẹ mọ́ fanu wájú pọ̀ mọ́ ti pàkọ́ ní bólẹ́tì rí yẹn ṣe ní bólẹ́tì rí ṣe ẹ mọ̀ wá bẹ́ẹ̀ bú ẹ mọ̀ ẹ gbọ́ àwọn kíní wọn náà lẹ́tí rí yẹn ẹ ní ìkẹ́kàn tẹ́ ẹ fẹ́ wọ́fà jù yẹn náà lọ kò dẹ̀ kó ṣe wálé mọ́ idha urifa as-sababu batala al-ajab àmọ́ bí tẹ́ ẹ ti ń bọ̀ àmọ́ gáyín àmọ́ tẹ́ ẹ máa ń ṣe so yín ò gbọ́dọ̀ kayfa u'awiduka wa hadha atharu fa'sika kó gbọ́dọ̀ jọ wá lójúmọ́ àwọn ti di bárakú gbogbo bẹ́ẹ̀ ṣe ń bà wá jẹ́ tẹ̀ ń ṣe oríṣiríṣi tẹ̀ ń bà wá lórúkọ jẹ́ tẹ̀ ń bẹ́ ìbú tẹ̀ ń ṣe pé ìyẹn ò kàn wá à ní stoop so low ìmọ̀ yẹn ni ajá àjọmọ́ fi yanjú ẹ̀ àfa gbogbo ayé ẹ̀yin sì rèé gbogbo èèyàn lẹ́fẹ́ máa bù jẹ́ àfa wa náà bá wí wọ́n dákọ̀ àfa ìbò náà ti dákọ̀ àfa ṣé àfa yìí náà ló wá relevant dé bẹ́ẹ̀ ìmọ̀ nìyẹn fi relevant nílẹ̀ Yorùbá tó mọ́lé ní àfa ìmọ̀ ni wàá fi relevant àti contribution rẹ̀ positive contribution impact yẹ nínú community wa òun nìkan ló lè fi relevant lẹ́yìn yẹn wọ́n bá gbọ́n bá rẹ lọ wọ́n fẹ́ mẹ́rin tó bí ẹ tí wò bá ti jọmọ rẹ ò nítumọ̀ ẹ̀yin náà ẹ wo àwọn ìpè ẹ wo ebú rabandẹ ẹ wo nǹkan ilẹ̀ ti mọ́ ẹ̀yin ọmọ Dẹ̀dẹ̀wúrẹ́ ẹ lè ṣe bẹ́ẹ̀ mọ́ lẹ́ẹ̀kan sí tó bá mọ̀ pé tó bẹ́ẹ̀ challenge yẹn sì wà ń ta o torí pé kápẹ́ yìí ni ẹ ti mọ post ẹ̀ kiri ó yá come out kíní kan ẹ tẹ̀ ẹ wá rí debate èwo nu yín lórí debate kan lè ṣe rí tó yanjú mbẹ́ ẹ wá bẹ̀ sí drag everybody ó yá come out ẹ kíní kí tó bí come out ẹ ní èyí náà ẹ come out ó yá gbogbo èdè tẹ́ bá ti fẹ́ fi sọ ẹ jájọ mú ẹ sọ ìmọ̀ tá a fa yín ní tó fi dé àfa gbogbo ayé ọmọ secondary school tí ó mọ̀ wọn rẹ̀ ilẹ̀ ti mọ́ no going back. Assalamu alaikum.